أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك ورحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضاه، وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعددا، وحتى تعلمني أسرار حكمتك وتفهمني غوامض كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن. نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا، وارزقنا العمل بهما بذاتك المقدسة، اللهم آمين. mímọ́ Ọlọ́run ọba ni tó ń fọba jẹ ẹyọ kan, kò lè pé méjì láíláí. lábìdáyà làwù ìbẹ̀rẹ̀ ò sí fún wàhálà, ní àwa kò tún lè sópin fún. ọba tó dára ẹ̀ là ń wí, ó dá yóò dá ọ̀run àtẹ̀dá inú ẹ̀ gbogbo wa. gbogbo bẹbẹ tó ń bẹ dandan ni yóò níjọ́ kan àìsí àfọlọ́run tó dá gbogbo wa. Allahu anta al-hayyu subhana man la yamutu. Allahu anta al-hayyu subhana man la yamutu. Allahu anta al-hayyu subhana man la yamutu. Ma fil hayati baqahu, kò sí ìṣẹ́kù láyé. Ma fil hayati thubutu, kò sí gbẹ̀gbẹ́ ó máa lọ. Nabinil buyuta wa khatman tanharu tilikal buyutu. ṣẹ́rí lọ pẹ̀lú dúkìá ẹni, títà ni ó máa gbẹ̀yìn wọn. ṣẹ́rí lọ pẹ̀lú dúkìá ẹni, títà ni ó máa gbẹ̀yìn wọn. torí ilé ayé tá a wà yìí dàbí ilé aláǹtakùn gangan, kí wá ní kókó ibẹ̀ gangan. kúlù máa ń fi àyàmútù, orúkọ tó bá wù ẹ́ ni ó jẹ́ láyé bá àsìkò tó, òkú ló padà wá jẹ́. mo ṣe tó tó fọlọ́run ọba wa, ọ̀pánìjì ni kò ní kú. Allahu anta al-hayyu subhana man la yamutu. mo pè ní olóyè ọ̀jọ̀gbọ́n, ẹ dá mi lóhùn ọ̀rọ̀ yìí, pé ṣé lóòótọ́ lè Ejide kú tọ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun. òótọ́ ni ìyá wa Maryam Ejide, wọn ò sí láàrin wa mọ́. ìyá ti di àgbégbìn, wọ́n ti pa ilẹ̀ ní pánsá, wọ́n ti gbé ya síbẹ̀. nígbà tí a fi ń lọ bí Fidau wa tarahum, insha Allahu, òun náà ni bàbá wa sahibul fadila alwa'izu dawli Umarul Faruq Babatunde sahibul bayani wa tibyan. ẹ sì bá ń wí bẹ́ẹ̀ dáadáa. adamallahu wa hayatahu. òsì òyẹ́mí bàbá bàyá wọn ti dé láàrin wa. ajiwa sọ́ọ̀lì òkúrè bàbá bàyá ti wà láàrin wa. wọ́n ti ń bọ̀ láti travel ní wọ́n láwọn gbọ́dọ̀ sálámà sí ìjòkó yìí. ọlọ́run kó bá wa san yín lẹ́san rẹ̀. àmín. àlùfáà wa olórúkọ àwọn àgbàlagbà Abdulqadir
ọmọ àlùbáríkà Aligambari àwọn náà wọlé sáàrin wa ẹni wa púpọ̀ olólùfẹ́ wa púpọ̀ tá a bá ti rí wọn a ti rí Turaki Ngeri of Ilorin Emirate Turaki olóríire tó ṣe àgbàlá oore tó buhaya tó gbìyànjú kò lè ṣe tán kò sì lè kárí àmọ́ gbìyànjú ó pẹ̀rọ ó pẹ́ ata ó pẹ́ ja ó pín mọ́tò gbogbo nǹkan ló fẹ́ pín tán irú bẹ́ẹ̀ Ọlọ́run jó tún pọ̀ ńlọrin dáadáa Amina. tírú bẹ́ẹ̀ bá pọ̀ ńlọrin sẹ́wọ̀n pé kíní wọn máa dínkù díẹ̀ Turaki Ngeri ó ṣe rere náà dáadáa Alhamdulillah. èyí tá à ń wí wọn náà lọ péjì Turaki ọba ńbẹ